ayọ̀ fún gbẹ̀yìn lólùfẹ́ mi ọmọ yín olúwayé ṣàlàfíà ni mo bá yín lẹ́ẹ̀kan sí lẹ́nìí mo fẹ́ sọ̀rọ̀ lórí interview kan tí mo rí tí mo ṣe farabalẹ̀ wò tán interview yẹn dá lórí Alhaji Babatunde Saheed tí wọ́n ń pè ní Mr Sport ìlú Ìbàdàn wọ́n ti jẹ́ rédíò pìrìsẹ́ńtà gbajúgbajà rédíò pìrìsẹ́ńtà ni wọ́n lù Ìbàdàn wọ́n ń pè wọ́n ní Mr Sport ọ̀gá mi bàbá mi Agbaletu ọmọdé lawó àwọn náà ṣe interview yẹn fún Mr Sport mo dẹ̀ ti ní interest nínú ọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ báwo ni Mr Sport ṣe pàdé Alhaji Wasiu Alabi Pasuma kí ló fa ìjà Mr Sport àti Alhaji Taye Currency kí ló dá wọn pọ̀ báwo ni ìjà ṣe ṣẹlẹ̀ mo ti ní interest nínú ẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n kí n tó máa bọ́rọ̀ mi bọ̀ mo fẹ́ sáré yabì kan náà mo fẹ́ pe gbogbo ẹ̀yin olólùfẹ́ fújì pátápátá àbí gbogbo ẹ̀yin olùwòran mi gbogbo ẹ̀yin olùgbọ́ mi tẹ́jọ́ olólùfẹ́ tèmi gangan káàkiri àgbáyé mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí nǹkan kan ẹ wo orúkọ tí iléeṣẹ́ yìí ń jẹ́ Stardom Nigeria Global Promotion Stardom Nigeria Global Promotion brand ni Stardom Promotion brand ni brand tèmi ni registered brand tọ̀dọ̀ mi ni Stardom Promotion ò gbé Stardom Pasuma sẹ́yìn bẹ́ẹ̀ sì ni kò gbé Stardom K1 sẹ́yìn kò gbé Stardom Malaika sẹ́yìn kò gbé Stardom Saheed Òṣùpá sẹ́yìn kò gbé orúkọ eléré onífújì kankan àbí eléré onítíátà kankan sẹ́yìn Stardom Nigeria Global Promotion brand ni tó túmọ̀ sí pé mo ní àǹfààní láti sọ ohun tó bá wù mí láti ṣe ohun tó bá wù mí níwọ̀nba àgbà tí òfin bá fàyè gbà mí láti sọ láti ṣe tí ó bá ti yàtọ̀ sí pé à ń bani lórúkọ jẹ́ àbí à ń sọ̀rọ̀ tó ń dójú tì ní gbogbo ẹ̀yin elépè tẹ́ ń ṣẹ́ èpè ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù orí àwọn ọmọ tẹ́ ẹ bí torí tó bá lóun ṣépè fọmọ lọ́mọ tó ń ṣe òwò tiẹ̀ ìwọ náà ń ṣòwò tiẹ̀ o ní fẹ́ gbàdúrà képe ìjà ẹ̀ owó náà dẹ̀ bímọ o ní fẹ́ gbàdúrà képe kó jà lórí àwọn ọmọ ẹ̀ ẹ dáwọ́ èpè yẹn dúró gbogbo èpè tẹ́ bá ti ṣẹ́ kì í ṣe tèmi kì í ṣe tàwọn ọmọ mi kì í ṣe tàwọn tó bí mi o ẹ̀yin lè máa forí yín gbé pè yín torí náà máa pè mí ò kì í sábà ṣe pè lóòótọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mò ń ṣe yìí ọ̀tá máa ń pọ̀ díẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pé ṣe ló gbé òótọ́ ló gbé dání ìdíṣẹ́ yẹn ọ̀tá máa pọ̀ fún ẹ mo dẹ̀ ti mọ̀ kí n tó rawọ́lé iṣẹ́ pé ọ̀tá máa pọ̀ you can criticize constructively ẹ káńtà mi ẹ criticize me constructively kó má jẹ́ tó lé pè Ọlọ́run gan ò fẹ́ tó bá ń ṣépè tó bá ti ṣépè wàá máa forí ara ẹ gbé ìlọsíwájú fún ẹ ó máa difficult àwọn ò kì í ṣe lépè ẹ bá wa jà ẹ sọ tó bá ti wùyìn sí wa tó bá ti yọwọ́ ìpè kúrò ńbẹ̀ ẹ jẹ́ kí n padà sórí ọ̀rọ̀ Babatunde Mr Sport àti Alhaji Taye Currency mi wá láti wá ba ti Alhaji Taye Currency jẹ́ mi dẹ̀ wá láti wá ba ayé Babatunde Mr Sport jẹ́ mo ti ní interest náà rọ̀ wọn tipẹ́tipẹ́ tó pé mi ti rí òkòdúró rẹ̀ láti fi múlẹ̀ ní ìjẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ tó pé bí oṣù kan àbí méjì sẹ́yìn mo rí tí Babatunde Mr Sport tí wọ́n sọ̀rọ̀ kan ó ṣẹlẹ̀ pé Babatunde Mr Sport wọ́n lọ sí ilé Alhaji Taye Currency lóòótọ́ ìjà ti wà ńlẹ̀ Success FM Babatunde Mr Sport wà wọ́n wá gbé program kan lọ sí ilé Alhaji Taye Currency bọ́ọ̀ máa ń gbé program káàkiri nìyẹn bọ́ ilé Alhaji Taye Currency ní program yẹn kàn gẹ́gẹ́ bí celebrity tó lórúkọ ńlẹ̀ Ìbàdàn so àwọn èèyàn expect kí Babatunde Mr Sport wọ́n lọ sí ọ̀dọ̀ Currency wọ́n lọ Currency dẹ̀ kí wọn dáadáa gẹ́gẹ́ bí ọmọlúwàbí lẹ́yìn ìgbà yẹn Babatunde Mr Sport wọ́n wá jáde lórí program wọ́n dìbọn rẹ̀ pé àwọn ò lọ bẹ́ Taye Currency o àwọn lọ ṣe gbà ó bí mi nínú èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí mi nínú pé kílẹ̀ tàgbàlagbà máa ṣe báyìí ṣùgbọ́n tó pé mi ò mọ tó wà láàrin wọn mi ò lè sọ̀rọ̀ sí ìgbà yẹn now Babatunde Mr Sport ti jáde wọ́n ti ṣe àwọn àkàwé ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ ká bẹ̀rẹ̀ láti ibà báwo ni Babatunde Mr Sport ṣe pàdé Alhaji Wasiu Alabi Pasuma wọ́n sọ nínú interview in fact 50% interview tí wọ́n ṣe yìí wọ́n fi pọ́n Alhaji Wasiu Alabi Pasuma lé ni ṣùgbọ́n èmi ò wá pọ́n Alhaji Wasiu Alabi Pasuma lé ẹ̀yin èèyàn lè máa sọ ohun tí wọ́n sọ nípa Pasuma ṣọ́ọ̀ mi ti yé wa yín tí wọ́n sọ bó ṣe pàdé Pasuma lèmi fẹ́ wá sọ ẹ má bá mi bọ̀ ẹ jẹ́ ká gbọ́ngàn tí Babatunde Mr Sport ẹ jẹ́ ká gbọ́ bó ṣe pàdé Alhaji Wasiu Alabi Pasuma n tó dá wọn pọ̀ bó ṣe dọ̀rẹ́ ara wọn bó ṣe di alábàáṣe bó ṣe ṣe rẹ́kọ̀dù mmm ó yá ẹ gbọ́. Alhaji Wasiu Alabi Pasuma torí mo mọ̀ wípé ìgbà tẹ́ wà ń fresh yẹn náà ni ẹ ti tèmi mọ̀ o ní collaboration wà mo rántí ayé venza kan báyìí bẹ́ẹ̀ white collar bí nǹkan. No. bọ́ọ̀lù ẹ ṣe mọ̀ wọ́n. ẹ ṣe ní inú ẹ mọ̀ jẹ́ sọ pé n ti dey fresh but in fresh ò ti bẹ̀rẹ̀ íńtánẹ́ẹ̀tì ti wà àti ṣe íńtánẹ́ẹ̀tì yẹn ní 2011 mo ronú pé ṣe mọ̀ téèyàn bá ta bẹ̀rẹ̀ ìjọsà mọ̀ oríṣiríṣi concept pé ẹni tó bá ti ń lákàkà pé òun fẹ́ ga mo wá ní mo fẹ́ máa kọ̀wé pé Yorùbá Sport tá à ń sọ yẹn náà mo fẹ́ máa kọ́ síwèé nígbà tí mo ti rí i pé acceptability yẹn ti ń wide
pé wọ́n á ṣe ìwé yẹn lórí pápá náà ni mò ń pè lórí pápá náà lórúkọ ìwé yẹn máa ń kó lọ sókè páàdì ṣùgbọ́n mo wá fẹ́ launch ìwé yẹn pé at least àwa náà ti ń kó fans jọ àwọn yẹn àgbádùn yẹn jẹ́ ká náà ká gbádùn ara wa mo wá fẹ́ pé àwọn èèyàn pé mo fẹ́ launch paper yẹn èmi àti wọn la lọ bá Taye Currency pé bóyá kí n lo Taye Currency as olórin lọ́jọ́ náà mo mọ̀ pé ọ̀gá wa Yínká Ayéfẹ́lẹ́ sẹ́yìn pé èmi náà ti ṣe íńtánẹ́ẹ̀tì lọ́dọ̀ wọn so àti close if ọ̀dọ̀ wọn ọ̀lù tó wà nínú Fresh FM yẹn music house yẹn ibẹ̀ ni mo ti ṣe September 2nd 2012 òun la ṣe event yẹn so ń gbàdá dọ́dọ̀ Taye Currency ìdíjọ yẹn Taye Currency wà ní Saheed èmi ti gbọ́ èmi sì máa wà available ṣùgbọ́n jẹ́ ká mú Alhaji Pasuma náà mọ́ torí pé ńgbà yẹn náà ń wò pé kíra tí àwọn àtàlàjì Pasuma bá jọ ṣe kòlábò ńgbà yẹn ó máa ń ẹ̀pọ̀ ẹ̀ ṣe mọ̀ pé everybody máa tún rí náà rí so láìkí pé kí àwọn jọ ṣe kòlábò den wọ́n ní mú Alhaji Pasuma náà mọ́ wọ́n ní mo ti gbọ́ bó máa ṣe débẹ̀ wọ́n ní èèyàn kọ̀ dẹ́ẹ̀tì náà ni ẹnìkan wá wà lẹ́yìn Currency ńgbà yẹn ó ti wà ní London nísìnyí à ń pè ní Skilo Ajéwọlé Skilo ara àwọn mọ́níjà Alhaji Currency ó sì jọ lẹ́mi aláyé kò lè jẹ́ àrítasco. àṣé àsọ̀fìgbàdẹ́ ń sọ yìí Alhaji Currency ò ní direct access sọ́dọ̀ Paso ni. ó ní but kò wọ́n wò pé kọ́ máa jẹ́ látọ̀dọ̀ okay. n tí mo rí nìyàn wọ́n ti jọ ibi 2003 àbí nǹkan náà ti jọ ṣe kọlábò papọ̀ 2003 náà rẹ́kọ̀dù kan bẹ́ẹ̀ tí Currency ṣe combination ní title ẹ̀ òun àti Pasuma náà jọ ṣe so wọ́n ti jọ wà láti even 90s náà ti jọ wà accepted ṣùgbọ́n ti gba yẹn Currency ẹ̀dá tí mo rí pé Currency jẹ́ ni pé láti mú yàn débì kan wọ́n lè rò pé access tó ń ní bẹ́ẹ̀ tó ń bá mẹ́lò mi débẹ̀ tẹ́ni ẹ bá lọ fọ́ǹbù ọ̀ tẹ́ni ẹ bá tó fẹ́ gba ipò mọ́hùn lọ́wọ́ so Skilo yẹn mi Skilo àti Tasco dẹ̀ sọ fún mi pé àlàyé ń gba 10,000 lọ́wọ́ rẹ̀ o nígbà mọ́ ọlọ́dọ̀ Pasuma o mo ní kò sí wàhálà mo dẹ̀ wá 10,000 yẹn mo kò fún Tasco níjó la wá ń lọ ń pè mí nígbà tí pé wọ́n níjọ́ tí ẹ bá ní àwa á lọ lọ́jọ́ tá a lọ bá Alhaji Pasuma èmi Tasco Bàkú Arówólò àti Saudi yẹn ní ìsìn ara wọn máa gbòòrò nìbàdàn náà ni bọ́n ti wà Canada ǹsẹ̀ àwa la jọ lọ bá a ṣe débẹ̀ àdọ̀bálẹ̀ àwọn sá kò bu Alhaji Pasuma pé èèyàn wa ni o máa fọ́n rere wa gan lórí rédíò sport ló ń ṣe o kìnnì kan ló ń ṣe ìyẹn ní 2012 sport ló ń ṣe o abádébẹ̀ lọ́mọ́lé náà ni bá àdọ̀bálẹ̀ aláyé bá ní àkóso wàhálà kí wọ́n náà fẹ́ báyìí o mo bá ní afẹ́sí lọ́ńchì ni mo dẹ̀ fẹ́ kẹ́ wá even tẹ́bà kó báńdì wa èmi ti fọkànbalẹ̀ pé Currency sọ pé ó máa wá máa ní ẹ má wulẹ̀ kó báńdì wa àwọn báńdì Currency máa lùlù ẹ kàn mú ẹ̀yìn àti ṣínàlà o kọ́lọ̀ foríjì òun lè légbè wọn ngbà yẹn so ẹ mú wọn dání Alhaji Pasuma ní no problem ngbà náà Alhaji Pasuma máa ń gba 700,000 naira tó bá fẹ́ jáde pẹ̀lú full band pé mo fẹ́ lọ ṣeré wọn ò gbowó rárá wọn gba 700 wọn bá ní ṣe ló bàbá yìí kíní kankan mọ́ èmi ò lówó ẹ rí pé àwọn kò dẹ̀ sí èyí ń parọ́ olówó pé olówó lòun ó bá pẹ́lẹ̀ lólówó wọn ti wo àwọ̀ rẹ pé sólówó lélẹ̀ àti tọ́ ọ̀wọ̀ àti náà ti wò èmi ò lówó sáà ọlọ́run ti wọ́ lówó kíní kankan kí wọ́n á lẹ́ ní mo ní mo lè rí 100,000 mo ní Alhaji máa rí 100,000 wọ́n bá ní owó yẹn kiri gbogbo àwọn tó tẹ̀lé mi lọ wọ́n sì dáàbò Alhaji Pasuma nìyẹn pé ẹ bá gbà bẹ́ẹ̀ ọ̀nà ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni tó náà bá tó ga tán nísìn yóò tún dára wa yóò sábà Alhaji Pasuma bá ní ó yá n bá lọ fi ATM gba nígbà yẹn 120,000 lówó tí ATM máa ń pọ̀ mi lè gbàgbé asá gbọ́ 100,000 abakú fàlàjì nínú 100,000 jìjìjìjì Alhaji ka 50,000 wọ́n fi sí àpò ẹ̀yìn jíìn báyìí wọ́n bá mú 50,000 yòókù wọ́n kó lébàkú lọ́wọ́ wípé owó àlejò yín nìyẹn. wọ́n dá padà fún wọn. pé owó àlejò oyè mi wọ́n fún àwọn àwọn tá a jọ wá pé tẹ́ bá ti dé Ṣàgámù tí ẹ̀ máa ń bọ̀ látìkù kíyàn tó dé Ṣàgámù ibì kan bẹ̀ by the right àwọn olóúnjẹ wọ́n máa tán jẹ́ bẹ̀ láti máa ń jẹun wọ́n tẹ́ bá dé Ṣàgámù nígbà tí ń ṣe yín lálejò ẹ lè fi jẹun ẹ dẹ̀ fi yòókù rẹ̀ pé sí mọ́tò. ṣe rí àyàbí kọ́kọ́ lọ sókè kàrà pé
ṣé kìí ṣe pé owó mi ti kọ̀dẹ̀ sí àwọn tí máa pè sí wọn àwọn náà wọ́n ti bùn lówó yìí nígbà tó ń lọ́nu mọ́tò mo béèrè tẹ́ẹ̀bẹ̀ wá pé sálàjì sì máa wá sálàjì sì máa wá sá ẹ̀rù wa. ìyá ẹ káàbọ̀ ṣe gbọ́ tí Babátúndé Mr Sport sọ bó ṣe pàdé Alhaji Wasiu Pasuma nìyẹn so kọ́lọ́ kó fàlùbáríkà sí iṣẹ́ gbogbo wa wọ́n léèyàn kì í bómi ṣòwò kó má jèrè Babátúndé Mr Sport wọ́n bá Pasuma ṣòwò wọ́n jèrè wọ́n bá Màláíkà ṣòwò wọ́n jèrè wọ́n bá Saheed Òṣùpá jèrè wọ́n ṣòwò wọ́n jèrè now kí ló wá fa ìjà Babátúndé Mr Sport àti Alhaji Taye Àkàndé Adébísí Currency àpèsìn olórí ẹbí ọ̀gá ńlá kí ló fa ìjà àwọn àti Babátúndé Mr Sport ṣé wọ́n ti múra rí ni kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká tún gbọ́ yẹn náà ó yẹ máa bá mi bọ̀. Finally ẹ̀yin àti Alhaji Taye Currency kí ni bọ́ọ̀ láàrin yín ṣe rí kí ni tó ṣẹlẹ̀ láàrin yín. Alhaji Currency kò mọ̀ pé kò gbàgbọ́ pé mo nífẹ̀ẹ́ òun torí pé mo nífẹ̀ẹ́ Pasuma ju Currency lọ kò ń ṣe no doubt about it pé ìyẹn ò sí pé à ń jatari ẹ o ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ Alhaji Currency táwọn gan mọ̀ pé mo nífẹ̀ẹ́ wọn. ṣé 2012 yẹn Alhaji Currency gbowó lọ́wọ́ mi èmi àti brọ́dà mi tí mo sọ bàkú arúgbó làjọ lọ lé Alhaji Currency táwọn kọ́kọ́ nígbà yẹn ní sharp corner njọ yẹn láàárọ̀ ọjọ́ show yẹn gangan láàárọ̀ ọjọ́ Thursday yẹn gangan mo wà ní Alhaji Currency ìjọ yẹn ni Pasuma fẹ́ wá declare ọ̀gá ńlá Alhaji Currency ti mọ̀ lọ́jọ́ yẹn pé òun ní gba ọ̀gá ńlá bọ̀ kò sọ fún mi ó sì gbowó lọ́wọ́ mi pé àlálẹ́ mò ń bọ̀ lálẹ́ mò ń bọ̀ nígbà tó dalẹ́ yẹn àrà Alhaji Currency wí tí Alhaji Pasuma dẹ̀ ti ń retí wọn pé àwọn ló máa jẹ́ ọ̀gá ńlá tù sẹ́yìn mọ̀ pé mi ò kọ́ fújì kò sí nǹkan tó kàn mí ṣùgbọ́n tó jẹ́ ọkàn mi ni pé wọ́n gbowó lọ́wọ́ mi báwọn ń bọ̀ tán ọ̀dẹ̀ wá di òní Ọlọ́run mi gbowó yẹn padà o lè fàlàjì Currency lówó kó ló fẹ́ gbà padà mi mọ rú awo tó fẹ́ ṣe ò lè gbà padà mọ́ yóò sọ fún pé àṣọ gbọ́ pé òun tó padà rí ni wọ́n yà fi ṣe nǹkan míì ni mi dẹ̀ ti ní ṣòó tí mo fẹ́ ṣe ọ̀gá wà ní táìtù tá a pè ní top 1 náà ní láftà ìtúnú àwẹ̀ so nígbà tá a yẹn débẹ̀ wọ́n pè wọ́n ní Alhaji Currency náà máa wà nínú ṣòó yẹn kò sí wàhálà ibẹ̀ ni Alhaji Currency ti compose ọ̀gá mi ní pàṣọ confam ní apá àti ibẹ̀ náà ti compose orin yẹn ní top 1 so ìjà yẹn ìyẹn sẹ́tù bẹ́ẹ̀ yẹn wọ́n tún lọ tó nígbà tó ti sometimes 2019 yẹn ni Alhaji Currency pé 45 years Godogbo wà lọ́dọ̀ wọn gbà yẹn àti Damola Crystal yẹn àwọn wà ní Canada mo ti ń sọ̀rọ̀ wọ́n ti wà ní Canada báyìí bọ̀ Alhaji Godogbo wà ní Nàìjíríà wọ́n wà ní Ìbàdàn bí wọ́n bá mi pé a ní láti ṣe bẹ́ẹ̀ di ìbáláyé ṣe mọ̀ pé mo ti ṣe 50 fún Alhaji Pasuma ní 2017 tí mo fi gba Venza Alhaji Currency wà ní something like that làwọn náà fẹ́ no problem mo wá sọ fún wọn pé bí mo ṣe fàlàjì Pasuma rèé o mo ní mo fàlàjì Pasuma lówó wàláhì tàlá orí afẹ́lẹ́ mo fàlàjì Pasuma ní 1 million naira Alhaji Pasuma ní èmi ní kí n taṣọ mo dẹ̀ taṣọ ẹ̀ ní máa ní àwọn event tí mo ṣe tó fún mi lówó event yẹn ni o tó tún wá fún mi níyì owó yẹn tún wá kéré sí yìí tí mo ní ẹ wò ọ̀gá wa Dr. Yinka Ayéfẹ́lẹ́ ibẹ̀ ló ti gbé Venza fún mi ibẹ̀ ni mo ti mọ tọ́tọ́pù àwọn èèyàn pé Taye Mr Sport ni àyìnì ló ṣe tó báyìí I gave Taye Currency 1 million naira èmi mo gba all of grace bàbí kọ́ lóòtú ló bá mi ṣe all of grace yẹn tán fi gba 1.5 million naira lọ́wọ́ mi ní 2019 yẹn ṣe all of grace yẹn ló tóbi jù ní jọ́gọ̀ ó sì wà ní àwọn biggest hall ní Ìbàdàn yìí lẹ́yìn ìgbà yẹn tó gba 1 million mo wá náwó mo wá taṣọ mo ṣe advert tí pé ọdún bíi rédíò tọ́ ọdí mo ń ṣe fún wọn màá gbé wọn lọ tí máa pè wọ́n ní interview màá tẹ̀lé wọn ìbá àmọ́ jẹ́ Fresh FM tí mo ti ń ṣiṣẹ́ kó jẹ́ rédíò mi ajé máa lọ nígbà tó di ọjọ́ show tí mo ti náwó èmi mo ṣe decoration ibẹ̀ ni gọ́vnà ti wá fún wọn ní ambassador gọ́vnà Ṣèyí Mákindé show yẹn ni èmi mo ṣe o single-handedly ẹ tún jẹ́ n burst the brain àwa ṣe show àdéhùn wa ni pé màá taṣọ tábà tún wá pawó lórí stage 60-40 ni mistake tẹ́mi ṣe mímọ̀ ṣe mọ̀ téèyàn bá ti nífẹ̀ẹ́ èèyàn jù pé ká ní written agreement mi ni
mo mọ̀ pé mo ṣe mistake yẹn and then Balaji Pasuma sọ lórí lórí kankan àní written agreement èmi àti wọn dá nǹkan pọ̀ rí kájọ ní written agreement so ìyẹn lèmi máa fi ń rò bẹ́ẹ̀ sọ kí Dr. Saheed Òṣùpá rẹ̀ mi àjọ ní written agreement kò tẹ̀ tí ń tajọ ṣe tí gbogbo rẹ̀ ò kí ń lọ bá ṣe jọ sọ. àdéhùn yẹn lè máa ń tẹ̀lé. àdéhùn tá a bá jọ sọ pé àárín kìí kan tá a bá ti kò sí lọ́ọ̀yà kankan ọ̀bẹ ní mi àtẹnìkan olórin kankan sáìn rí mo dẹ̀ ṣe tí mo kàn rí ni pé mo nínú hall ṣàǹpé mi náà máa kọ́ débẹ̀ mo ti débẹ̀ láàárọ̀ ngbí fún ìgbà tán débẹ̀ láàárọ̀ tán rí i pé àwọn kankan ò sí bẹ́ẹ̀ wọ́n fẹjọ́ mi sun ọ̀nà ríbu ló máa ká Saheed ò tí ì ṣeré Saheed ò tí ì ṣeré kò yẹ kó rí bẹ́ẹ̀ ojú ẹsẹ̀ látún dáwó lẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn pé ok ṣe ń tẹ́ ní kò sí bẹ́ẹ̀ ó yá àwọn èèyàn ń bọ̀ bí gan àwọn èèyàn ń ṣe kíní kan èrò tó wọnú hall lọ́jọ́ yẹn ó pọ̀ wàláhì aṣọ tí mo tà kò pọ̀ 100 Kódógbó lè jẹ́rìí sí playboy yẹn sì wà pẹ̀lú Alhaji Currency báyìí òun ló máa ń wà lẹ́kọ̀ọ́ ó lè jẹ́rìí sí àti Dàmọ́lá Krista tó ń ti wà Canada ǹsẹ̀ èrò tí ń bẹ́ẹ̀ nù wọ́n lù ju 1000 lọ́yìn ta 100 how come bó ló ti jẹ́ mo sì pé Kódógbó nìyẹn Kódógbó ẹ̀yin lẹ mú kíní ìwà bá mi gbogbo owó tá a tó pàǹjọ yẹn brown envelope ní gọ́fìnà fi fún Alhaji Currency lówó gbogbo ẹ̀ pátápátá ní Currency gbé lọ láì fún mi ní one time. àti owó orí stage. àtowó orí stage àtowó everything àṣé wọ́n ti ní kábúrò wọn kò fó kó ń lọ mú irú aṣọ tèmi ń tà kò fó ti wá lọ má sọ kò fó wá èmi wá ń ta sọ yẹn pẹ̀lú ẹ̀ pé mi ti ṣe paper bag tí a ti ṣe draw wọn sí tá a ti yà wọn sí tí gbogbo ohun tá a fẹ́ ṣe ti wà ń bẹ̀ tẹ́ pé àti ibi tá a ti fẹ́ ṣe ìyẹn máa ń dàbí invitation tá à ń ta sọ pẹ̀lú ẹ̀ pẹ̀lú pass àwọn wá ń ta tí wọ́n ní 25 èmi dẹ̀ ń ta sọ 5000 mo jáde pé àwọn èèyàn wá sọ́dọ̀ mi mo dẹ̀ rán advert yẹn for a month pẹ̀lú rédíò tour tí mo tún ṣe fún wọn at least má ṣí iye tí mo ná lórí bẹ́ẹ̀dì Alhaji Currency nígbà náà pé iye tí mo ná yàtọ̀ sí mo ṣe wàhálà yàtọ̀ sí kan over 5 million naira ni pẹ̀lú owó tán gba àwọn gángan gba 1 million naira lọ́wọ́ mi owó tí aṣọ yẹn mo fi tọrọ last ni torí pé màmá tó ta sọ fún wa ìyàwó àgbàlagbà promoter tán ti kú nìkan náà fún ìyàwó Àríyá àwọn náà máa wò mí báyìí ìyàwó Àríyá ló bá wa máa sọ yẹn ìyàwó Àríyá ni kí n ṣe wádìí dáadáa wọ́n ti lọ múra aṣọ yìí mi tó ibi tán ti kú àwọn ní ẹnìkan wá múrò ẹ̀ mo ní kò sẹ́ jọjọ mo ní wọ́n lè lọ yà mú ń lu mi because má bá yàn ṣe gẹ́gẹ́ bí tí mo sọ máa ń fọkàn tán yàn èyí tá àti ìgé nìkan nìyá yẹn bá mi gbà kí gbèsè yẹn máa pọ̀ ṣùgbọ́n tí mo ti gé ilẹ̀ ẹ̀kọ́ sẹ́yìn pé tí mo ti. pé báwo lè rò ṣe ní pọ̀. Pasuma ló ń bọ̀ wá kọ́ ni náà Pasuma ló ń bọ̀ wá kọ́ even ìjà ẹlẹ́ẹ̀kejì ni gbà yẹn o táìmù tí Táyé ṣe 45 yẹn àwọn àti Pasuma sì ń já náà gbà yẹn o that was ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ oníjà tán chai. ọkọ tó fi ṣe ẹ̀yìn nìyẹn. ní Taye Currency fi kọ́kọ́ tó jẹ́ tí mo lè sọ pé sí àkọ́kọ́ nìyẹn owó yẹn ti náà kò fún mi o. so ẹran ni. adẹjọ sọ pé alakọjá kó níbẹ̀ yẹn àpawó ẹ̀ pawó báwo but ṣe mọ̀ kí wọ́n bá yàn jà sówó èmi àkùnrin agreement mo tún ka sára torí ìfẹ́ tí mo ní wà láìtàláì kódà yìí sọ ní tí mo ń sọ yìí olójú àwọn tó mọ̀ mí bí àwọn kan ń bìlífù pé bí mo ṣe ń fún Currency ní body heating tí n ta síra púpọ̀ wọ́n bìlífù pé ìjà pàṣọ ni mo ń gbé ìjà pàṣọ. kò ní ṣe torí ẹ̀ lè ṣe mú tírí lẹ́dà ṣé mi mọ ohun tírí. ṣebí. ẹ káàbọ̀ padà ṣe gbọ́n tí Babatunde Mr Sport wí mo wá fẹ́ kẹ́ ẹ dáa ṣé tó bá yẹ pé ẹ̀yin lẹ́wà ní position tí Babatunde Mr Sport wà yẹn ṣé ẹ máa bínú àbẹ́ ẹ̀ ní bínú ṣé ẹ máa fojú Taye Currency àbẹ́ ẹ̀ ní fojú Taye Currency tó bá yẹ pé ilé wà ní position yẹn tẹ́jọ́ ṣòwò tó wòjọ payín pọ̀ tẹ́nìkan gbó lọ tẹ́nìkan ò gbowó lẹ̀ àti gbọ̀dọ̀ ní Taye Currency ò bọ̀ according to what Mr Babatunde Sport tí wọ́n sọ kí ni opinion tí lórí nǹkan tó sọ yẹn ẹ bá mi drop comment sínú comment section wọ́n dà pé mi wá bá ẹnìkan jẹ́ mi wá bẹ́ẹ̀ anybody jẹ́ kọ́lọ̀ nǹkan kárí Alhaji Taye Àkàndé Adébísí Currency kọ́lọ̀ yẹ kárí wọn pẹ́ láṣẹ Èdùmàrè torí mo nífẹ̀ẹ́ wọn gan mi lè gbàdúrà kó bàjẹ́ fẹ́ nìkankan iṣẹ́ tèmi rè brand mi ni bí mo ṣe ń ṣe tèmi lélẹ̀ ẹ drop comment sínú comment section ẹ ṣe àtúmọ̀ ríra láìpẹ́ láì jìnnà ó di ọjọ́ mi ọjọ́ rẹ I love you all.